akọrin kan ní kékeré wí ọmọ kan bá ti má bá rẹ̀ lójú òṣì la tápà bá àdàní náà lákàtẹ̀yé ọmọ kan bá méye rẹ̀ lójú òṣì la tápà gbàmọ́ ìdàgbà díẹ̀ sí ọ̀rẹ́ aṣalábàápàdé nínú ọ̀rọ̀ bíbélì mo rí nínú ìwé òwe orí 30 ẹsẹ̀ 17 lébẹ̀ wí ọmọ kan bá má bá rẹ̀ lójú wí ẹyẹ àkàlà ayọ̀ ojú ni ayọ̀ jẹ ọmọ náà kò bá dẹ̀ tún kọ ṣáátá èyí rẹ̀ orú ọmọ bá ìtújú àtẹ̀gàn ayé ọ̀nà ayé rẹ̀ mẹ́ẹ̀mẹ́yẹ àbá kọ́ ní o mẹ́ẹ̀dẹ̀mẹ́yẹ èyí kọ́ ní torí pé ẹ̀sùn wọn bá ọni kò bí ọ sáyé nìkan làbá rẹ àtẹ̀yẹ rẹ nípa tẹ̀mí àbáyà nípa tẹ̀mí èyí à èèyàn olùkọ́ léwé kọ́kọ́ ìlànà ẹ̀kọ́ àti ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ayé rẹ èèyàn alágbàtọ́ gan sí kọ́ àbá àtẹ̀yẹ mẹ́ẹ̀ẹ́ àmọ̀ràn ran ẹ̀kọ́ ran nǹkan tẹ̀ mọ́ ọ létí kó ti kó lábẹ́ òrùlé ran àbí lábẹ́ ẹ̀kọ́ ran òun gan-an lè ó kàn ní kàn yọ̀ ya ọ nínú ayé kéè túmọ̀ pé kọ́ ọ mọ́ ọ lójú ṣe mímọ́ ni lójú ọ̀ra ṣá káìwì ṣùgbọ́n àbá rẹ àtẹ̀yẹ rẹ kàn ń fún ọ lámọ̀ràn kọ́ ṣàmọ̀ràn ni kọ́ ṣáìtì ó túmọ̀ sí pé wẹ̀ mọ́ ọ lójú wíwẹ́ mọ́ ọ lójú àmọ̀ràn ẹ̀kọ́ iyebíye kàn mú kọ́ ọ̀dà àìnù kọ́ wá ti kó lọ́dọ̀ wọn bá wàá tẹ ọ̀nà wíìlì yìí ni irú ọmọ kan bá ṣe bá iwájú létí àbọ̀bọ̀ ìyá rẹ o ìta náà tí a kọ lọ́gbọ́n àbọ̀ á sínú ilé òbí ọ ní ṣe pàtàkì ní kété ọ̀nà pátákó mọ̀kútẹ́ tẹ́ mọ́ ọmọ tèmi létí wí sọ nìkan láyé o láyé káyà ọyọ̀ fẹ́ràn ran tó òbí ran kan tàwí ju òbí ran èyí òun ni wúrà iyebíye àbá náà òun ni dígí àwòjíjí kàn mú ríran èèyàn méjì ni ó paran bóyá lépa tọ́ra ni bóyá ló pa tẹ̀mí ni ó ṣe pàtàkì torí pé èèyàn òbí kún fún ọgbọ́n kún fún òye kún fún òrírí òbí ga fíofíofío ń ṣẹgbẹ́ orí ọmọdé òbí jinlẹ̀ dòdòdòdò náà jinlẹ̀ nítorí pé ọ̀wọ̀ lè yẹ hán ọ̀nà káde ọ̀mú bọ́ lákòó náà ni pé ẹ̀kọ́ ran àti kété kan dúró fún ká gbé dúró níbikíbi ká bá ti lọ ká tẹ́tí a sí hàn ká wá àmọ̀ràn ran èsì kan ti yọ̀ dàgbà tó èsì kan ti yọ̀ gàgàgàgà tó eré àkáǹtì ya lókè kọlọ́run á mú sórí kọlọ́run á mú ṣe olùdámọ̀ràn ayẹyẹ ká mú kọ́ wọ́n gbọ́dọ̀ mọ rírì ran wọ́n gbọ́dọ̀ tọ́jú ran àmì wíwẹ̀ mọ́ ọ lójú òun ni pé wàá tọ́jú ran wàá mí akùn wàá mí jíjẹ akùn wàá kàn mọ̀ọ́mọ̀ dára aṣọ así ọ lọ́rùn wàá pèsè akùn ọ̀rọ̀ àmì wíwẹ̀ mọ́ àbá rẹ lójú wíwẹ̀ mẹyẹ rẹ lójú òun náà ni wípé ó ti wù kó ojú dí tó níbi iṣẹ́ kan bóyá òkè òkun lọ́kàn wàá ti á wáyè láti aké sí iye nì wàá ti á wáyè láti aké sábà nì ọkàn yóò ṣàbúlé léyà kí agbègbè ayé rẹ̀ bí ra oko ṣùgbọ́n ọ̀rá ọ̀nà wàá mú ọ̀ wíwẹ̀ mọ́ ọ lójú wíwọ̀ mọ rírì ran òun náà ni pé wàá pè hán wàá ṣàyẹ̀wò wá sí hán wàá wá àkókò sọ̀tọ̀ wàá mú bá hàn sọ̀rọ̀ ṣùgbọ́n àkànyàn rìnrìn àjò lọ́sọ̀dọ̀ rán nùkàn ṣùgbọ́n lórí ẹ̀rọ gan síkọ́ olùṣèkọ́ tẹ́ a pè kó a mọ́ra balẹ̀ ṣe yé ni àbí àbánirẹ̀ aké sí ọ lórí aago kọ́rẹ́ àsáré dálò wúrúwúrú wọ́n ti lọ síbi iṣẹ́ báyìí wọ́n ti fẹ́ yà ṣe yí wọ́n ti fẹ́ yà ṣe tọ̀hún ọmọ bá má bá rẹ̀ lójú ọmọ bá méye rẹ̀ lójú ìwé òwe orí 30 ẹsẹ̀ 17 ó wí ẹyẹ àkàlà ayọ̀jú rẹ̀ ọlọ́mọ ojú burúkú ṣẹlẹ̀ sí a o mọ rírì èyí mọ rírì àbá
mọ rírì alágbàtọ́, mọ rírì ìránṣẹ́ Ọlọ́run, mọ rírì ọ̀gá rẹ níbi iṣẹ́, mọ̀ lójú. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán, òtítọ́ ọ̀rọ̀ èsì ká tí a ṣe wípé ká sọ ire o.